ìsọ̀rọ̀ mi tó ń sọ̀rọ̀ mi ó kóyàn lọ Mọ́kà ó wá ń sọ ń bẹ̀ pé kò tó gbogbo rà tẹ rí bí ibi t'Ànábì àti Abubakar wọ̀ ni so ẹ má tẹ̀lé Abibu tó ń sọ̀sọ́kúsọ ọ̀rọ̀ mímọ̀ lélẹ̀ ọ̀rọ̀ ókè máa fẹ́ béèrè mímọ̀ ni ọ̀rọ̀ Al-Qur'ani ló ń sọ mú bí tọ́lọ́run ti dárúkọ Abubakar wá tó dárúkọ Umar tó dárúkọ Ànábì papọ̀ wípé àwọn méjèèjì ni wọ́n wà nù kòtò yẹn tó yẹ pé nasu Al-Qur'an mú wá fún mi mo challenge ni tó bá yẹ pọ́rọ̀ mímọ̀ ọ̀rọ̀ Al-Qur'ani ni tèmi dẹ̀ sọ pé Abubakar kọ́ ló wà ń bẹ̀ èèyàn méjì ló ń lọ Medina Ànábì ò mọ̀nà dé Medina wọ́n lọ bá wá ẹni tó mọ̀nà kèfèrí dẹ̀ ni ibi tó ti mọ lóga nìyẹn tán bá lo sọ́híbù kò ń ṣe sàábé nìkan ló ń jẹ́ sọ́híbù bẹ́ẹ̀ni farabalẹ̀ kó kíw máa kí ló ti mọ̀ tí wọ́n wípé ìmọ̀ ni mo mọ̀ ni ó mọ̀ kọ́dẹ̀ ẹni téèyàn rí for the first time ọ̀rẹ́ wa nínú èdè Yorùbá gan ọ̀rẹ́ wa Ànábì Yusuf àwọn tán jìjọ tí wọ́n mẹ́wọ̀n sọ́híbù ló bẹ́ẹ̀ni pé yá sọ́híbà yas-sijn arbabun mutafarriqun khayrun am Allahu al-wahid al-qahhar akramakumullah ọ wà ríro ẹ̀ ń bẹ nínú Al-Qur'ani tó pọ̀ èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn Abubakar tó bá wo hadith ìwọ tó ń sọ̀rọ̀ àtẹlòmí tó fẹ́ gbọ́ tó ń gbọ́ Abubakar ti dé Medina ṣáájú Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni inú hadith wà á rí ẹni àwọn tó kírun tán ti dé Medina Abubakar wà ń bẹ̀ wíwà ń bẹ̀ Abubakar ṣóhun ló máa wà nù gáàrò Hira pẹ̀lú Ànábì òun náà ló tún wà Medina tí ó ń kírun pẹ̀lú wọn ọ̀rọ̀ irọ́ ta ni so irọ́ yẹn ṣé èmi ní kọ́ máa tẹ̀lé ni àbíwọ̀ kí n lójú ẹ tó kí n lo mọ̀ àrífín ó pọ̀ فكان أبو بكر في لجان مع رسول الله صلى الله عليه وسلم وفي نفس الوقت في ناي في المدينة على بعد 400 كيلومتر يصلي خلف سالم ṣé mi mọ̀ kọ́ yẹn ṣé mi mọ̀ kọ́ كيف كان أبو بكر في الغار báwo la Abubakar ṣe fẹ́ wà nù gáàr pẹ̀lú Ànábì lásìkò kan náà mani olùkòlúwí wàlìjámà ìmáàn وفي نفس الوقت في قباء في المدينة ó sì wà ń Kùbá على بعد 400 كيلومتر يصلي خلف سالم Khalfa Salim àbí حياكم الله bàbá wa Abubakar ọmọ ìpìlẹ̀ kọ́lọ̀n kó járí bàbá pẹ́ ọ̀rọ̀ yín túmọ̀ pé béèyàn bá kéwú ọmọbìnrin kò túmọ̀ pé ẹ̀rí rascality la rẹ̀ ara kéwú jẹ́ kéèyàn ní bẹ́ẹ̀ ni wa in iftakharta bi aba'in lahum sharafun qulna sadaqta walakin bisa ma waladu akramakumullah إن افتخرت بآبائك tó bá ń ṣe fáàrí pẹ̀lú wípé bàbá kan ló bí mi ọmọ ìpìlẹ̀ ni mí قلنا صدقت ولكن بئس ما ولد a rí pé bẹ́ẹ̀ ni àmọ́ bàbá náà àmọ́ àwọn míì tó bí àmọ́ wọ́n tó ń fi bàbá náà ṣe fáàrí bí sàmà wàlàdù ṣí ọ̀rẹ́ tó sáré pé irú ẹ̀ náà bí
Allahu akbar. Allahu akbar. kéwú yìí máa jẹ́ kí làákà yẹn dàgbà ni. ọkàn máa ń yọnu ṣọṣọṣọṣọṣọ gbogbo ọ̀rọ̀ ló fẹ́ sọ sí kàfá àyẹn ò tó. ẹlẹ́ẹ̀kejì ò lè dọkùnrin. ẹlẹ́ẹ̀kejì ò lè dọkùnrin. kọ́ra nǹkan jẹ́ àrí bàbá pẹ́. Akramakumullah. ẹ̀kọ́ ní jẹ́ fún gbogbo àwọn òbí pé kò ń ṣe pé gbogbo ọmọ tán bá ti mú wálé kéwú yóò wáyà yàkuyà àbí kò ní ní tìjú. kéwú ń kọ́ èèyàn níwà ọlá ni àti kéèyàn ní tìjú. bẹ́ẹ̀ ni ìwà tìjú tàwádù ìwà pẹ̀lẹ́ Akramakumullah. ni kéwú máa kọ́ ni. Akramakumullah. tó bá ti rí ẹni tí kéwú kọ́ ní gbéraga ibòmíì ló ti rí. ibòmíì ni kéwú kọ́ ó fi kéwú yẹn bojú ni. Akramakumullah. نعم وصل أبو بكر الصديق إلى المدينة المنورة قبل النبي محمد صلى الله عليه Ànábì وسلم ẹ̀yìn Abubakar dé Madina ṣáájú ànábì. بعد أن أذن الله للمسلمين بالهجرة lẹ́yìn ìgbà t'Ọlọ́run ti wípé kí mùsùlùmí ṣe hijira من مكة إلى المدينة láti Mẹ́kà lọ Madina. بدأ الصحابة بالخروج أفرادا àwọn sàábé ti ń jáde ní أو kọ̀ọ̀kan مجموعات صغيرة àbí majmu'at kankan lọ ní kọ́pọ̀ ní ikọ̀ kéékèèké. ikọ̀ kéékèèké. وكان أبو بكر من أوائل من وصلوا إلى المدينة. Abubakar jẹ́ àkọ́kọ́ àwọn tó kọ́kọ́ wọ Madina ànábì ò tí dé Madina. sallallahu صلى alayhi الله wa عليه sallam. وسلم. ẹlẹ́ẹ̀kejì mo tún fẹ́ fi kún ìgbà tá ànábì wọ Madina pẹ̀lú ràkúnmí ni níbo náà gbé ràkúnmí wọn sí pẹ̀lú kòtò ṣé ràkúnmí yẹn wà tòsí kòtò àwọn wá wọnú kòtò. Akramakumullah. Allahu akbar. Common sense. كان أبو بكر الصديق من أوائل صحابة àbí ràkúnmí jábọ́ láti sánmà. حيث سبقت هجرته هجرة النبي صلى الله عليه وسلم. ìjírà Abubakar ti ṣáájú kánábì tó dé. sallallahu alayhi wa بقي أبو بكر في المدينة منتظرا وصول النبي محمد صلى الله عليه وسلم. Abubakar ti wà Madina tó ń retí pé ànábì fẹ́ dé ànábì fẹ́ dé حيث كان يخططون للهجرة سويا. torí wọ́n plan yẹn ni. so èmi mo sọ̀rọ̀ Felix Nola Ọlọ́run máa ń gbé iltifatu ọ máa ń yàbàrà nígbà míì yóò kàn yàbàrà bẹ́ẹ̀ni kúrò nú ọ̀rọ̀ tó bá ń sọ bọ̀ tún mú mi. yóò mú mi Akramakumullah. bẹ́ẹ̀ ti yẹ o dọ̀rọ̀ rú. kò dọ̀rọ̀ rú kò dọ̀rọ̀ rú. ó kú kí wọ abẹ́yìn tẹ fẹ́ ṣe Akramakumullah. kẹ lọ kẹ wádìí ẹ̀. ẹni tó ṣe gbọ́dọ̀ mọ usul fiqh àti usul tashrin ni. usulul fiqh usulul tafsir usulul tafsir lẹ́yìn yẹn nínú hadith ó mọ sábàbùl wurud Akramakumullah sa. ó sì mọ sábàbùl nuzul. Akramakumullah sa. kọ́lọ̀ ń jẹ́ àrí bàbá pẹ́. so Felix Nola yìí kí wọ́n tó kánàbì tó wáyé sallallahu alayhi wa sallam. sallallahu alaihi wasallam ní 100 ọdún márùn Naam. ni Felix Nola yìí ti ṣẹlẹ̀. kọ́kọ́ gba ìpè Medina yẹn tánàbì lọ sallallahu alayhi wa sallam. ànábì ò wọ kòtò gbogbo ìrà ọ̀nà bòmí ni wọ́n gbà táwọn kèfèrí ò mọ̀ torí ẹni tó fẹ́ mú mọ̀nà ọ̀nà bòmí ni wọ́n gbà. Akramakumullah. so èèyàn ń bọ̀ ní Agége nísìn ọ̀nà tó wọ Agége pọ̀. ok èèyàn ń bọ̀ láti Kẹjà ọ̀nà Mango bẹ́ẹ̀ni sà. láti Kẹjà yẹn bẹ́ẹ̀ni ó wọ Agége bẹ́ẹ̀ni sà. ọ̀nà Aṣáde ọ̀nà Aṣáde nìyẹn ọ̀nà Guinness ìkọ̀kan náà làwọn yẹn ọ̀nà airport ó wọ Agége bẹ́ẹ̀ni sà. ọ̀nà Ọgbà bẹ́ẹ̀ni ó wọ Agége bẹ́ẹ̀ni sà. ọ̀nà Abúlé Ẹ̀gbá. ẹni tó ń bọ̀ láti Kẹjà láti Kẹjà. now nígbà yẹn ẹni tó mọ ọ̀nà òun ni wọ́n fún
wọ́n fi sẹ́yìn lé lọ́wọ́ wọ́n fi sẹ́yìn lé lọ́wọ́ wípé kó mọ́ ànábì dé Medina. akramakumullah. So ọ̀nà tí gbogbo wọn mọ̀ wọn gbàbẹ̀. So ló fi já sí pé nígbà tí wọ́n máa dé wọ́n ti kọjá gbogbo ewu kí wọ́n tó tánàbí fi dé Medina sallallahu alayhi wa sallam. ànábì dé Medina ó ní khallu sabila naqa wa innaha ma'mura ràkúnmí tó gùn dé Medina lànàbí sọ pé tí kálukú ń bí pé bal fi dari ya Rasulallah bal fi dari ya Rasulallah wọ́n fẹ́ gba ànábì lálejò ta ni kóhun wá dé sílé ẹ̀ tí kò ní tóhun ọ̀tún ní di kíní mi. Ubay ibn Salul òun náà dẹ̀ dúró wípé ilé mi ni kò sọ̀kalẹ̀ sí kó lè máa rófòófó ṣe lànàbì fi sọ pé ẹ fi ràkúnmí lẹ̀ sallallahu alayhi wa sallam. fa innaha ma'mura aynama tabruku an-naqa ààyè yẹn ibi tí ràkúnmí bá ti lóṣò sí tó kúnlẹ̀ ibẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam. so ràkúnmí ibi tó kúnlẹ̀ sí níbi mọ́ṣáláṣí ànábì yẹn maribadu ni ibi tán ń so ẹran mọ́ tí wọ́n ń so ràkúnmí mọ́ tí wọ́n bí àtàn ni sallallahu alayhi wa sallam. ìgbà tánàbí dẹ̀ débẹ̀ tánàbí rí pé ibi tó kúnlẹ̀ sí rẹ̀ ànábì ni sawimuni àwọn tó nídà àwọn tó ní ààyè yìí làwọn kan bá yọjú pé àwọn náà ni wọ́n bá sọ fún ẹ pé sawimuni ó yá bá mi dúnàdúrà lórí ẹ̀ wọ́n dẹ̀ dábàá dúnàdúrà ànábì ní iye tó kó fún wọn ànábì rà ní kò jágbà sallallahu alayhi wa sallam. nígbà tó dẹ̀ fẹ́ máa kọ́ mọ́ṣáláṣí ànábì ilé ànábì mọ́ṣáláṣí ẹ̀ ló fi wípé ya Rabbi innal ajirul akhira faghfir lil ansari wal muhajira. Ya Rabbi innal ajirul akhira Allah faghfir lil ansari wal muhajira. Gbogbo wọn kó síbẹ̀ ni gbogbo kálukú wípé ààyè yìí àwọn fi kọ́ mọ́ṣáláṣí àwọn máa nípìn nínú mọ́ṣáláṣí yẹn ìpín ilé kọ́ o but àwọn nípìn ládá akramakumullah. àti muhajiri àti ansor gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí mọ blọọkù náà gbé kódà ànábì náà mọ blọọkù sallallahu alayhi wa sallam. tá ànábì dẹ̀ wà ní 53 years sallallahu alayhi wa sallam. níjọ́ náà sallallahu alayhi wa sallam. so wọ́n ṣe nígbà tí wọ́n ṣe tán rí pé ókè wọ́n tún gbogbo ẹ̀ ṣe wọ́n ṣe kan tó kánàbì tó ibẹ̀ náà yọ yàrá ẹ̀ sí ibẹ̀ náà yọ mọ́ṣáláṣí ẹ̀ sí sallallahu alayhi wa sallam. naam kí ọlọ́run kí ó járí bàbá pẹ́ ọ̀rọ̀ bàbá Mọ̀lánà Sheikh Adam bẹ́ẹ̀ bá ti ń sọ èyí ó máa sọ ni ọ̀rọ̀ Markaz èyí ó máa sọ èyí ó máa sọ lọ ọ̀rọ̀ mímọ́ èyí ó máa sọ ni àlékún kí àlékún gẹ̀ fún bàbá Lagege tàná bisimilahi kúlù wàllá kúlù wàllá ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu. bàbá Mọ̀lánà Mudirul Markaz àlékún ṣe ọlọ́run àlékún jẹ́rí ọ̀tá ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ọlọ́run máa bá fi ṣe yín lẹ́ṣọ̀ ìdùnnú látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n kó bá rọ̀jò rẹ̀ fún yín ju báyìí lọ laqad ja'akum li ilafi جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.